gbogbo ẹ̀yin Fúlàní, gbogbo ẹ̀yin olórí àwọn Fúlàní, gbogbo ẹ̀yin tẹ́ ń pera ẹ ní Seriki Fúlàní, bóyá náà ni máa wá túdi yín báyìí. Gbogbo Seriki Fúlàní nílẹ̀ Yorùbá pátápátá kọ́ bẹ̀rẹ̀ sí ní tú ìdí yín. Bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣà, ọlọ́yin owó bàbá dámì, ọlọ́run níjó bàjẹ́ fún yín. Bàbá yìí fún àwọn olórí Seriki nílùú Ìgbòho ní 2 hours kí wọ́n fi dá àwọn ọmọ tí wọ́n jí kó padà. 2 hours ò dẹ̀ pé, after that 2 hours wọ́n dá wọn padà. Ẹ wá jẹ́ àjọbíra wa léèrè, ta ní jiyàn gbé gangan. Àwọn kan sọ pé ìjọba, àwọn kan sọ pé kinní kan, àmọ́ olórí àwọn Fúlàní nílùú Ìgbòho ni wọ́n pè é. Wọ́n sì pe àwọn wọ́n pe DPO bẹ̀, wọ́n pe DPO Ìgbòho síbẹ̀. Wọ́n wá náà fún wọn 2 hours, bàbá Sunday Ìgbòho náà fún wọn 2 hours kí wọ́n fi dá wọn tí wọ́n jí gbé padà. Ẹ wá jẹ́ àjọsọ, after that 2 hours wọ́n máa kó wọn padà. Gbogbo ilẹ̀ Yorùbá pátápátá, àwọn olórí àwọn Seriki á sì máa ní àwọn ọmọ kankan pẹ́ o, àwọn ọmọ kankan pẹ́. Báwo ni wọ́n ṣe wá rí àwọn tibí yẹn kó padà? Yorùbá lèmi ṣe ń sọ wípé ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ tó yẹ kí gbogbo wa jọ ronú ni. Both Christian, Muslim, oníṣẹ̀ṣe, tá a bá ti bára wa jà, tá a ronú, tá a fi mọ̀ ṣọ̀kan, wàláì tàláì a máa get the root of the matter. Àwọn wo gangan ni Fúlàní, àwọn wo gangan ló ń jiyàn gbé. So definitely àwọn Seriki gan mọ àwọn tó ń ṣiṣẹ́ yẹn. Bíjọba ṣe mọ̀ wọ́n làwọn Seriki mọ̀ wọ́n. Ẹ wo èyí tó ti ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́, ẹ wo oṣù, ó ti lé lóṣù báyìí, òjò ló ń rọ̀ yìí, òjò ń pa àwọn ọmọ ọlọ́mọ mọ́bẹ̀. Tọ́lọ́mbá ní kọ́ ọmọ yẹn sì wà. Ẹ wò yẹ oníyà ní táìmù tó yẹ kí ìyá máa wá jèrè iṣẹ́ tó ti ṣe fàárọ̀ ọjọ́ ẹ̀ ṣe. Ẹ wo inú ìnira tó wà. Ìjọba wa sì ń wòran. Àṣé tí wọ́n bá rí èèyàn tó jẹ́ akíkanjú nílẹ̀ Yorùbá, nílẹ̀ Nàìjíríà, àwọn pípù yà á sá. Bàbá wa Gani Adams, iṣẹ́ kílẹ̀ ń ṣe gan. Tẹ́kọ̀ máa wọṣọ funfun sọ́rùn lásán, ẹ gbé lẹ́kẹ̀ sọ́rùn, ẹ̀ẹ́dẹ́gò. Iṣẹ́ kílẹ̀ ń ṣe. Ẹ wo bàbá wa Sunday Igboho, wọ́n fún wọn ní ultimatum. Ṣẹ́yìn náà ò lè ṣe bẹ́ẹ̀ ni. Ṣe bí Ààrẹ Ọ̀nà Kakanfò náà fi ń jẹ. Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹni tó lágbára náà ń pè bẹ́ẹ̀. Bá a ṣe gbọ́ nínú rẹ́kọ̀dù, wọ́n ní Ìgbà Àdó ni wọ́n máa fi ń sín gbẹ́rẹ́ sí Ààrẹ Ọ̀nà Kakanfò lórí. Ìgbà Àdó. Now, kí ni iṣẹ́ yín nílẹ̀ Yorùbá tí àwọn Fúlàní tí wọ́n fi ń ráàyè wọlé, táwọn pera wọn ní bandit, tí wọ́n fi ń ráàyè wọlé, wá máa wá ṣiṣẹ́ kíṣẹ́? Tẹ́yìn náà ò lè ṣe akin bí Sunday Igboho ṣe ń ṣe akin. Mo mọ̀ pé ètò ṣẹlẹ̀ nísìn yóò tún máa bí ìkùnsínú, torí ẹ lè máa rò pé iṣẹ́ yìí ló fẹ́ máa gbà ṣe yẹn. Tá a bá sì ń ronú pé iṣẹ́ mi lẹ́nìkan fẹ́ máa gbà ṣe, iṣẹ́ mi lẹ́nìkan fẹ́ máa gbà ṣe, wàláhì tàláhì ilẹ̀ Yorùbá ò ní lọ síwájú. Èèyàn kò gbàṣẹ́ ẹnìkan ṣe. Tèmi náà bá ní agbára tí mo rò pé mo lè lo agbára yìí lórí ìlú mi, mo lè lò ó. Lèmi ṣe sọ fún wa pé gbogbo ẹ̀yin kan tẹ́ máa jáde, àwọn mùsùlùmí ló ń pààyàn, àwọn kiri kan ló ń pààyàn. Tẹ́ ẹ̀ bá ètí ìgbé yẹn kúrò lórí ahọ́n yín, àìtí lè get the root of the matter. Ẹ jẹ́ àgbàgbé ẹ̀sìn, mùsùlùmí, kìrìsìtẹ́nì, oníṣẹ̀ṣe, ẹ gbàgbé. Ẹ jẹ́ kí gbogbo akọ́kọ́ jọ unite, ká wà lẹ́yọ̀ kan náà, ká wà wípé àwọn wo gangan ni wọ́n ń ṣiṣẹ́ kíṣẹ́ yìí. A fẹ́ mọ̀ wọ́n, a fẹ́ mú wọn. Bàbá Sunday Igboho ṣà, ọlọ́run níjó bàjẹ́ fún yín o. Lágbára ọlọ́run, ẹ nífẹ̀ẹ́ mi yín di, ẹ nífẹ̀ẹ́ mi yín di ọ̀rọ̀ ìlú, ẹ nífẹ̀ẹ́ mi ọmọ yín di ọ̀rọ̀ ìlú, ẹ nífẹ̀ẹ́ mi aya yín di ọ̀rọ̀ ìlú. Bàbá mi àgbàlagbà Mr Wisdom, ọlọ́run níjó bàjẹ́ fẹ́ iná. Ẹ kú iṣẹ́ takuntakun, irú ẹkùn kò ní bàjẹ́. Lágbára ọlọ́run. Bákan náà gbogbo àwọn security personnel tẹ́jọ́ ń ṣiṣẹ́, ọlọ́run níjó bàjẹ́ fẹ́ ní kankan. Mo kí yín o, mo lù yín lọ́gọ ẹnu. Lágbára ọlọ́run, ilẹ̀ Yorùbá, gbogbo àwọn tí wọ́n bá fẹ́ ní, gbogbo àwọn tó bá náà fẹ́ dalẹ̀ Yorùbá rú, ọlọ́run yóò mú wọn, ọlọ́run yóò mú wọn, yóò mú ràn wọn. Ọlọ́run sì níjó bàjẹ́ fẹ́ ní kankan wa. Kàbírù Kàbí sọ́ra lèmi ń jẹ́ wọ ní ètì akéré má ṣe yàn jẹ́, ọmọ Adéyìn Káyìndé akéré finú ṣọgbọ́n, ọkùnrin ogun. Ǹjẹ́ a tún máa pàdé? Ó dìbà.